má ṣe rí jálẹ̀ tirẹ̀ mọ́lẹ̀ arákùnrin Olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó ti ṣe. Má ṣe rí jálẹ̀ tirẹ̀ mọ́lẹ̀ arákùnrin Olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó ti ṣe. Má ṣe rí jálẹ̀ tirẹ̀ mọ́lẹ̀ arákùnrin Olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó ti ṣe. Má ṣe rí jálẹ̀ tirẹ̀ mọ́lẹ̀ arákùnrin Olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó ti ṣe. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. My gift will pave way for me. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Orin lẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni. Ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi, my gift, a fantastic program. Àgbọ́túgbọ́ ètò bá bá ètò alárinrin. Ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayọ̀ Agboola Radio TV. Time 5 p.m. Upcoming artists can also come on the program to show their gift. Àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayọ̀ Agboola Radio TV. Agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday. Ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀. Ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà interesting lomi alágbàbọ̀rọ̀ kí ni yungbayungba ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn lórí tèmi ẹ gbọ́dọ̀ tán o, ẹ̀bùn lórí tíá kó lè tán o. Wo tí má ti ń lanu tí mò ń pèdè fáráyé, Ìdòwú tí ń bá ti ń lanu tí mò ń sọ̀rọ̀ fáráyé o. Ẹ̀bùn lórí tèmi kó lè tán o Ìdòwú. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi ní Nàìjíríà, l'Amẹ́ríkà, ní Canada, ní South Africa, ní London, ọmọ yín náà ni o, Babátúndé Ìdòwú Olúborí. Lórí ètò Dayọ̀ Agboola Radio TV. Bẹ́ẹ̀ láwa Dayọ̀ Agboola Radio TV. Ó talẹ̀ tẹ́ bá ń gbọ́ kì í máa ṣe gíní, kì í máa ṣe eré Ọlọ́run. Ó ṣá proper. Nílé lóko lọ́yìn òdì bí ó ṣe wà bó ṣe ń lọ everywhere ló ń lọ ní Nàìjíríà, ló ń lọ l'Amẹ́ríkà, ló ń lọ South Africa. Èmi ọmọ yín náà ni o. Ọ̀gá wa náà ló wà ń bẹ̀. Bàbá tó ti ń ta lẹ́nu tipẹ́tipẹ́. Bàbá ló ń ta aláṣẹ iléeṣẹ́ nù Dayọ̀ Agboola Radio TV. Ẹ máa gbọ́ ọ kẹ́ máa wò wá kẹ́ máa mọ bó ṣe ń lọ. Tẹ́ bá ti wò rárá tẹ́ rí tẹ́ mọ̀ kankan ẹ̀ sí bẹ́ẹ̀ o. Bó ṣe ń lọ làwọn máa já yín ṣiṣẹ́ mọ̀. Torí ọmọ tí màmá ẹ̀rọ mọ̀lá fún tó ló ní kókó ìtàn bí bàbá ẹ̀ ṣe lọ o ló fẹ́ gbọ́. A ní ọmọ tí màmá ẹ̀rọ mọ̀lá fún tó ló ní kókó ìtàn bí màmá ẹ̀ ṣe lọ o ló fẹ́ gbọ́ o. Torí yínmíyínmí lòun lọ bá ìlú kẹfùn o irọ́ ńlá. Aláǹtakùn náà tún sọ̀rọ̀ o òun lọ bá ìlú ìgbọ̀n wú o. Ẹgbọ́n ta ni ó faṣọ ayéra mẹ́rẹ̀ búra sẹ́? Táwa ni ó fi po bọ́dà alákànṣe bẹ̀ o. Ẹ̀rí ta ni ó fowó aláǹtakùn ránṣọ? Ṣé ẹ fẹ́ gbọ́ wòlíì tó sọ pé yàn ó jà lọ́rọ̀ yín? Ọmọ yín gan kò kú ni lọ́sọ̀rùn lọ́rẹ̀ jẹun o. Ẹ̀rí àtàfà tó sọ bẹ́ẹ̀ á o Ìdòwú. Ẹ bá ń bí wọ́n pé sọmọ wá jẹ tíra ní o. Dayọ̀ Agboola Radio TV láwà yìí o. Fẹ́ni tí ò bá gbọ́ tàbí tí ò tí ì gbọ́ pé ń lọ lọ́wọ́ ẹ bá ń jí wọn pẹ́ẹ́pẹ́ o. Ní Nàìjíríà ń bí àwọn òkì ń tètè sùn torí kẹrosínì wà òkì ṣe kúkú pa. Àwa tí wọ́n mọ àlàálẹ̀ gidi gan torí ń ta lẹ́nu ni o. Èmi dì í ní ó bù ú lápọ́nrán ọ̀bà o. Ṣẹ́rí ní Nàìjíríà wọn á ní gbé bẹ́ẹ̀ ń lọ o bẹ́ẹ̀ ń lọ. Dayọ̀ Agboola Radio TV bẹ́ẹ̀ ń lọ bẹ́ẹ̀ ń lọ. Ó yẹ bá mi gbé sókè kó lọ.
gbọ́dọ̀ tán o. Ẹ̀bùn lórí wa èlé tán ijó ẹ̀bùn lórí tèmi kò lè tán o. Tí má ti ń lanu tí mo pèdè fáráyé tí má ti ń lanu tèmi ń sọ̀rọ̀ fáráyé o. Ẹ̀bùn lórí tèmi kò lè tán o. Ẹ̀bùn lórí wa ẹ gbọ́dọ̀ tán o. Ẹ̀bùn lórí tíá kò lè tán o. Ẹ̀bùn lórí tiwa tó gbọ́dọ̀ tán o. Ẹ̀bùn lórí mi wo èlé tán o. Tí má ti ń lanu tí mo pèdè fáráyé tí má ti ń lanu tí mo ń sọ̀rọ̀ fáráyé gbọ́. Ẹ̀bùn lórí tèmi kò lè tán o. Wo dídé tí mo dé o dídé tèmi dé bá tún dé dìlógo orin mo gbèdé àlùmọ́yìn sẹ́nu ká máa dùn o. Àwọn èèyàn tó kò kọ tí kò fi ṣúgà sí ìpàtúndé ó sọ́ọ̀dù pẹ́ẹ́kọ̀rẹ́ onínú wọn. Ẹ̀fọ́ tèmi ń sọ bá tún dé dìlógo kì í ṣe tàgbàdo. Ṣúgà tí ń sọ kì í ṣe tìrẹ̀kẹ́ ọlá olúwa sóhun yẹ̀yà sóhun dẹ̀ ládùn mi. Ọlá olúwa sóhun dẹ̀ ládùn mi túndé. Ó yá Dayọ̀ Agbọ́lá rédíò ló ń lọ lọ́wọ́. Dayọ̀ Agbọ́lá rédíò TV ló ń lọ lọ́wọ́ o. Nílé lóko lẹ́yìn odi náà ti ń gbọ́ ọ. Bó ṣe ní Nàìjíríà wa wọ́n máa ń gbọ́ ọ. Bó ṣe l'Amẹ́ríkà o Ìdòwú wọ́n ti rí i. Ní Nàìjíríà àní wọ́n ti ń gbọ́. L'Amẹ́ríkà o ní London gan. Tó bá sí ìyẹn wọ́n ti gbọ́ ti pẹ́. Dayọ̀ Agbọ́lá rédíò TV kẹ́ máa gbọ́ o. Alátẹ̀lẹ́sẹ̀ rédíò TV tí mò ń sọ o. Dayọ̀ Agbọ́lá bàbá ló ń ta. Mọ́tí bọ́bọ̀ sí o. Kò fẹ́ yàsẹ́ kò fẹ́ dàsẹ́. Wo ìfẹ́ sára ní o Baltimore ní Maryland l'Amẹ́ríkà ní Canada wọ́n ń gbórí wọlé ìyẹn s'Amẹ́ríkà lórí Dayọ̀ ọmọ Agbọ́lá rédíò TV ṣẹ́rí bó ṣe ń lọ ṣẹ́rí bó ṣe ń ta lẹ́nu o. Ọmọ ìyá mi ṣe tuntun ṣe tuntun àní ṣe tuntun dàgbà ṣe tuntun Dayọ̀ Agbọ́lá rédíò TV wọ́n ṣe bẹ́ẹ̀ o. Bàbá ló ń ta alátẹ̀lẹ́sẹ̀. Dayọ̀ Agbọ́lá rédíò TV àní wọ́n ṣe bẹ́ẹ̀ wọn ò dúró. Èmi tún dé sí inú kù ọmọ Dayọ̀ fún mi. Ọ̀gá ló fi sẹ́lẹ̀ wá lọ́wọ́. Lára ọláàánú kan tí bàbá ń lò fún gbogbo wa. Láti lọ sókè o, láti lẹ́nu nífẹ̀ẹ́ o. Ní Nàìjíríà tó fi d'Amẹ́ríkà o. Náà ṣe kí ni? Náà ṣe páìdì lóògùn kó wá kí. Wọ́n pe Túndé lóògùn kó wá bọ̀ o. Ẹ wo lọ́lá olúwa ẹni dẹ̀ ní ẹ̀yìn o. Ẹni lálá kó bá. Ilé-iṣẹ́ rédíò Dayọ̀ rédíò TV o. Ẹ ò ní wálẹ̀ ẹni lálá kó bá. Àní ṣe tuntun o bẹ̀rù ṣe tuntun. Ọ̀gá wa ń ṣe bẹ́ẹ̀ o láfi ṣe dáadáa o. Dayọ̀ Agbọ́lá
bàbá ló ń ta bàbá ń fẹ́ bàbá ọba. Bàbá Àgbàlá ni wọ́n pe o èdìdì ìnáwó ló ń kí gbogbo wọn. Lélelélelélé lólólólólóló làlàlàlà lélelélelélé. Ó yá má lọ má lọ ọ̀rẹ́ mi má lọ má lọ. Dayọ̀ rédíò TV ló ń lọ lọ́wọ́ má lọ. Àní o má lọ má lọ. Dayọ̀ Bọ́lá rédíò TV ló ń lọ lọ́wọ́ jọ̀wọ́ má lọ. Ilé oríran mi mò ń ṣe ẹ má ṣe tì mí lọ́nà o. Ilé oríran mi mò ń ṣe ẹ má ṣe dá mi lẹ́kun. Ilé oríran mi mò ń ṣe ẹ má ṣe tì mí lọ́nà o. Oríran mi mò ń ṣe ẹ má ṣe dá mi lẹ́kun. Wò tó rágbèrè lónìí àrò. Ìrìn àjùbò máa ló lóṣù orí ọ̀rọ̀ láti máa rádé. Ọ̀run lè láti rí ẹ̀jẹ̀. Iṣẹ́ oríran mi mò ń ṣe ẹ má ṣe sí mi lọ́nà o. Oríran mi mò ń ṣe ẹ má ṣe dá mi lẹ́kun. Àní torí náà mi mò ń ṣe ẹ má ṣe sí mi lọ́nà o. Oríran mi mò ń ṣe ẹ má ṣe dá mi lẹ́kun o. Èmi gbẹ̀ngbẹ̀lẹ̀ kú. Ìjò èmi gbẹ̀ngbẹ̀lẹ̀ kú. Máyà dá mi tó wù mí o. Gbẹ̀ngbẹ̀lẹ̀ kú. Èmi gbẹ̀ngbẹ̀lẹ̀ kú. Èmi gbẹ̀ngbẹ̀lẹ̀ kú. Máyà dá mi tó wù mí o. Gbẹ̀ngbẹ̀lẹ̀ kú. Wò èmi gbẹ̀ngbẹ̀lẹ̀ kú. Ìjò èmi gbẹ̀ngbẹ̀lẹ̀ kú. Máyà dá mi tó wù mí o. Gbẹ̀ngbẹ̀lẹ̀ kú. Èmi gbẹ̀ngbẹ̀lẹ̀ kú. Èmi gbẹ̀ngbẹ̀lẹ̀ kú. Máyà dá mi tó wù mí o. Gbẹ̀ngbẹ̀lẹ̀ kú. Èmi láyé mi o. Wo èmi láyé mi. Èmi láyé mi o. Èmi láyé mi. Wo máa yé lọ́dọ̀ lọ́dọ̀ kan ọ̀dọ̀ ló ń bá fẹ́. Máa yé lọ́dọ̀ lọ́dọ̀ kan. Máa lọ l'Amẹ́ríkà lọ́dọ̀ kan ọ̀dọ̀ ló ń bá fẹ́. Máa yé lọ́dọ̀ lọ́dọ̀ kan. Èmi láyé mi o. Ìjò èmi láyé mi. Ó yẹ kí n máa kí ọ láì fún mi lọ́wọ́. Wọ́n ti mọ́ wá o agbo ẹ̀fọ́rọ́. Ẹ̀dààmú ẹ̀dẹ̀ ní lákòóbá. Tèmi Ìbàdàn lẹ́wà ó dáa tẹ bá ti ń bọ̀. Ẹ má mú kó níwà. Àwọn òbí sọ wọn burúkú. Ó ń tẹ́ wá kọ́ wa. Tó ń gbé làádẹ́ ṣe. Ẹ mọ̀ jẹ o. Ẹ mọ̀ mu o. Ń bọ̀ ya fọ́tò. Èdè Ìbàdàn là ń sọ. Láàrẹ̀ sọ o. Èmi á ní inú òkú ló ń kọrin. Wo ara yìí dẹ̀ ti dè wọ̀. Ó ti dòdì ògbórin tèmi bá akọ ìsàní. Tèmi àtọ̀ sáwọn olórin sí bá sọ̀rọ̀ o. Tèmi àtọ̀ sáwọn olórin sí mú. Àwọn tó mọ fújì wọn ti ní ìkíni ìsòǹlẹ̀ o. Pèmí orí pèmí rè kọ́ lọ́jà kí n lè débẹ̀ o. Wo táwọn bàbá náà wí bá tún jìnnà bò ó. Wọ́n ní ló wù ú tẹ̀rí. Òun lè sùn lẹ́yìn ìbejì tó máa ń fà dúrọ́bù. Ìdòwú tí a kì í fẹ́ wá láwọ̀ wá. Èsì lẹ́yìn ìbejì yàgùn bí àdé rí. A ní ìdòwú tí a kì í fẹ́ wá láwọ̀ túnde. Èsì lẹ́yìn ìbejì yàgùn bí àdé rí. Àlágùn bí àdé lé mi ṣe àgùn bí àdé. Àgùn bí àdé mò ń ṣe àgùn bí àdé àrò. Òlágùn bí àdé lé mi ṣe àgùn bí àdé.
Àgúnbíàdé mò ń ṣe Àgúnbíàdé ẹ̀rí àwọn Ìbàdàn ló ní fújì kẹjá mi o ṣèbí Ìbàdàn ló ní fújì kẹjá sọ ṣèbí Ìbàdàn ló ní fújì kẹjẹ kábíyà ṣèbí Ìbàdàn ló ní fújì kẹjá sọ wo Ìbàdàn ló ní fújì yìí o bẹ́ẹ̀ fẹ́ gbọ́ bẹ́ẹ̀ fẹ́ kẹgbà ẹni tí ó kẹkùn àtẹni tí ó rẹkùn òkè lẹni tí ó fawọ́ ẹkùn ṣeré ń gbé àrò. lọ́kọ̀ọ́yá Jésù mo bá yé mi fún o Jésù mo bá yé mi lé lọ́wọ́ mi ò ní rélé oníṣègùn ìdòwú mi ò ní rélé aláwo ọ̀pọ̀ kàkà kí rélé oníṣègùn ìdòwú. Jésù wá sáyé mi di rọrùn Jésù mo bá yé mi fún Jésù mo bá yé mi lé lọ́wọ́ èmi ò ní rélé oníṣègùn àní mi ò ní rélé aláwo kàkà kí rélé oníṣègùn ìdòwú. Jésù wá sáyé mi di rọrùn torí Jésù ló kúkú rán mi ó ní kẹ́mi gbé bá fújì bẹ́ẹ̀ mi ò ní rélé oníṣègùn àní mi ò ní rélé aláwo wo kàkà kí rélé oníṣègùn mo ní Jésù wá sáyé mi di rọrùn Jésù mo bá yé mi fún Jésù mo bá yé mi lé lọ́wọ́ mi ò ní rélé oníṣègùn mi ò ní rélé aláwo kàkà kí rélé oníṣègùn Jésù wá sáyé mi di rọrùn. Wo àsìkò ti tó tẹ́lá dá mi mọ̀ kò mí ti tó tẹ́lá dá mi mọ̀ pẹ̀lú ìtura tó rí mi. Àsìkò ti tó tẹ́lá dá mi mọ̀ kò mí ti tó tẹ́lá dá mi mọ̀ pẹ̀lú ìtura tó rí mi. Àgbọ̀nlẹ̀ rédíò tí bí lọ́wọ́ àsìkò mi ti tó tẹ́lá dá mi mọ̀ pẹ̀lú ìtura tó rí mi. Jayọ̀ àgbọ̀nlẹ̀ rédíò tí bí lọ́wọ́ yẹn àsìkò wa ti tó tẹ́lá dá wa mọ̀ pẹ̀lú ìtura tó rí wa. Ó yá dọ́pẹ́ dọ́pẹ́ o dọ́pẹ́ 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 o dọ́pẹ́ dọ́pẹ́ ẹ bá ń pọ́ ọmọ yìí o ọmọ ẹ̀lẹ́ yẹn ẹ bá ń pọ́ ọmọ yìí o ọmọ ẹ̀lẹ́ yẹn ẹbí kí ló fi ṣèbàdí tó fi ṣèbàdí kí ló fi ṣàyà gan àní dọ́pẹ́ dọ́pẹ́ o dọ́pẹ́ 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 o túndé dọ́pẹ́ dọ́pẹ́ ni ó kẹ́ wòsùn omi mo ni o má tẹ̀ lẹ́nu o. ọ̀rẹ́ wòsùn omi mo ni o má tẹ̀ lẹ́nu. Dayọ̀ Agboola rédíò TV òun sálà wá wá jọ̀wọ́ má gbé kúrò tó bá má gbọ́ TV rédíò Dayọ̀ Agboola rédíò TV ló ń ta gan òkè tá a dé òkè téńté tábìlì ló wà o òkè téńté tábìlì ló wà òkè téńté tábìlì ló wà òkè téńté tábìlì ló wà Dayọ̀ Agboola rédíò TV òkè téńté tábìlì ló wà. Òkè téńté tábìlì ló wà ṣá o òkè téńté tábìlì ló wà Dayọ̀ Agboola rédíò TV òkè téńté tábìlì ló wà na we dey live yo others we follow na we dey live others we follow na we dey
Now we dey live, others we follow. Now we dey lead, oh. Now we dey lead, others we follow. Now we dey live, Baba. Now we dey live, others we follow. Don't stop hallelujah. Now we dey live, others we follow. Dayo Agbola, Radio TV. Now you dey live, others we follow. Wo àsìkò tó dẹrùn fẹ́ni tí ó láyà nílé. Bó ṣe di mọ́ bílò ló máa gbọ́ sẹ́sẹ̀ o. Àní àti búkì ẹ̀dá fún ẹ̀rí mi o. Ẹ̀sìn bá fọwọ́ ẹ̀yìn ìbòyò òtútù ráfò lọ. Àsìkò tó dẹrùn fẹ́ni tí ó láyà nílé. Fẹ́rọ bó ṣe di mọ́ bílò ló máa gbọ́ sẹ́sẹ̀ o. Àní àti búkì ẹ̀dá fún ẹ̀rí mi o. Ẹ̀sìn bá fọwọ́ ẹ̀yìn ìbòyò òtútù ráfò lọ. Orí láti búkì bá ń fún mi lèsì. Bàjẹ́tẹ̀ mọ́lẹ̀ ń lò lè mọ́ lóko. Olótìgbà mi lẹ́jọ́ sáré wọ yàrá rẹ̀. Kò tútù ìpọ́jù kọjá ìsàlẹ̀ ìbàdàn yìí. Kò má lè rìn solúborí. Ọ̀gbọ̀n má lè rìn solúborí. I'm proud of fly Emirates. I say I'm proud of fly Emirates. My name is Olúborí. My name is Olúborí. I'm proud of fly Emirates. Baby, I'm proud of fly Emirates. Dayo Agbola ni. Dayo Agbola ni Radio TV. Dayo Agbola ni òun sáà ni number one. Òun sáà ni number one. Dayo Radio TV. Dayo Radio TV. Dayo Agbola ni Radio TV. Òun ni number one. Radio TV bàbá wa tó ń ta. Tọ́ba bí ẹni rẹ̀ yẹn, ìwọ pàdé mi ládùúgbò rẹ ní ìlú rẹ, bó ṣe Nàìjíríà ni, bó ṣe òkè òkun, l'Amẹ́ríkà ni, London ni, ní Canada ni, àti ní China ni tọ́ba ní tó ṣe ń lọ. Takùn fún wọn lèsì o wípé Dayo ní Agbola Radio TV òun ló lè ṣe. Dayo Radio TV. Dayo Agbola Radio TV òun sábì number one Radio TV fún gbogbo àgbáyé. Àgbà ló tó ìwé yìí ro, àgbà ló tó rò lọ, ọmọdé tẹ̀rí yẹn kó ọ́kẹ́gbò. Ọmọdé tẹ̀rí yẹn kò tó pẹpẹ, ọwọ́ àgbàlagbà Túndé lógun kó ọ́kẹ́gbò. Èmi Túndé mo wí. Omi tí bá ṣeré mi bá méjì náà kù o. Àwọn ẹlẹ́wọ̀n agbóríwá yẹn lágbórógù yẹn. Láwọn ẹnìkan bí mi wọ́n ní wáyù náà kù ẹ̀. Mo dẹ̀ fún wọn lésì pé àìdùn náà wáyì yẹn o. Tó rọ́mọ lókè lónìí bá Túndé. Ló jẹ́ kán máa fẹ́ ẹ̀rùn tàwa. Ohun tó lọ lókè bá fi lọ́wọ́ sí. Wàlà àmàdúmàdú ṣe rẹ̀ ni. Ṣètìwárí kọ́lọ̀ lókè lónìí bá Túndé. Ẹ̀yin tèmi ẹ má yà láì gbọ́ràn. Ọmọ tó yà láì gbọ́ràn. Táwọn náà máa dọ̀gbọ́.
àbọ̀ èèyàn. Fẹ́rẹ́ ló fi jẹ́ wípé àní ló fi jẹ́ wípé tẹ̀wọ́ ojú ọ̀bọ ẹ̀rí gbogbo ojú ìjọ ènìyàn. Ìdúró rẹ̀ jọ̀jọ̀ èèyàn ẹ wo ìṣèbítì fáwọn ọ̀bọ o nígbà tí ìgbà yẹn náà ti wá di àbọ̀ èèyàn. Wo orí mi ò ní kàṣe sájà mọ́ lọ́nà dákun ṣàánú mi o ìlọníwájú kíre kó máa dẹ́ẹ̀dẹ̀ mi ìlọlẹ́yìn kíre kó máa dẹ́ẹ̀dẹ̀ mi ìdòwú adágbà tó sí kíre kó máa tọ̀ mí wá o ìyẹn lẹ́bẹ̀ẹ́ mi fọ́ ọba lè rí lè ṣe ìyẹn lẹ́bẹ̀ẹ́ mi fọ́ ọba ṣáṣá o ìyẹn lẹ́bẹ̀ẹ́ mi fọ́ ọba lè rí lè ṣe. Bèbí Alí Ìnóbù ló ń kọrin níbo sálà wà wà yìí ná ìlú Nàìjíríà sálà wà wà látàmẹ́ ẹ̀ríkà débi bí Nàìjíríà sálà wà wà ní rédíò TV Dayọ̀ Agboola rédíò TV ló gbé wá wá kọ́lọ́n kó bùkún wọn kó tẹ̀lé wọn kọ́lọ́n kó bùkún wọn ní rédíò TV Agboola. Ẹ̀jẹ̀ mi nílé lóko lẹ́yìn òdì o ìdòwò tèmi Ìnóbù ní o ọ̀bọ̀dìọlá bàbá Dèvídì bàbá Michael ló ń bọ̀ o èmi Ìdòwú ní Ìnóbù lókì ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé o níbi olè gbé ń dàrí oníhun ọmọ Adébídẹ́ karahun òfìkarahun fọ́ọ̀rí mú Ìbàdàn ìlú tòjó ìlú Dàdàyí ìlú Ògúnmọ́lá ìlú olódògbò kẹ̀rí lójú wọ̀ o ìlú Bàdàyídé Barrister o Agbẹ́dẹ́ lọ́lá pálọ̀ tó forí jì wọ́ o Bàmí Agbẹ́dẹ́ ẹ̀sìnké sí kìrù o Bàmí ńlá. Bàbá ń bẹ bàbá wà o bàbá kan ti kú bàbá sì ń bẹ lọ́wọ́ bàbá ńlá pọ́lítì o ẹ̀rù ọ̀pọ̀ lọ́dẹ̀. Sọ́ọ̀lẹ̀ bàbá mi kébé fún ara ẹ̀ o ìgbà ni mo ṣe o àtàyìndé wá sí i ìwádìí ọtí bẹ́ẹ̀. Arábàmbí mi bàbá o arábàmbí mi mo sì gbà ó àtàlà mi bá àzúmà ọ̀gá gbogbo apáta o ọ̀gá ńlá bá àzúmà alájí bàbá alájà alájí bá àzúmà mo sì gbà ó àti bàmí oṣù pátá ìdí máa ń dé tọ́ bàmí dàkí. Ọba fújì inú òwò ọmọ ilé nípa sáyìlì ní àwọn wọn tipẹ́tipẹ́ yóò lè jẹ́ kí mọ́mọ́ sọ̀rọ̀ o Bàmí Yẹ̀súfù apèsè nílẹ̀kọ̀ rẹ̀ sí bàbá gbogbo apáta nílé Olúyọ̀lé ní Nàìjíríà bàbá ọ̀nàrẹ́bù èmi Ìdòwú ní Ìnóbù mo ṣe bá Bàmí Yẹ̀súfù káyé kọ́rẹ́nsì kò sọ́mọ náà tí ó dọ̀sẹ̀ ẹ wo kò sọ́mọ náà tí ó takú wàhálà kò sọ́mọ náà tí ó dọ̀sẹ̀ àyèyí tó bá fẹ́ pàdéwò Nàìjíríà làwà o Dayọ̀ Agboola rédíò TV àwọn kọ́ Ọlọ́run ní o ẹ wo èèyàn tó mú kókó kò dàbí ẹni jẹ kókó nínú ilé ẹ o Dayọ̀ òdodo ọ̀rọ̀ ni èèyàn tó mú kókó kò dàbí ẹni jẹ kókó nínú fúláàtì ẹ wò ẹ tẹ́tí ẹ gbọ́ náà kókó
kòkó tá fi ṣe kókó látún fi ṣe kòkó kókó níbi iṣu wo ẹ máa fi koríko èèkó Dayọ̀ Agboola rédíò TV ẹ máa fi wá wọn oníbàárọ̀ gbogbo ẹ máa fi wá wọn oníbàárọ̀ gbogbo ẹ máa fi wá wọn oníbàárọ̀ gbogbo Dayọ̀ Agboola rédíò TV ẹ máa fi wá wọn oníbàárọ̀ gbogbo ẹ máa fi wá wọn oníbàárọ̀ gbogbo oríjìnà ó yàtọ̀ ságbélẹ̀rọ ẹ máa fi wá wọn oníbàárọ̀ gbogbo. Thank you very much. ọmọ yín náà ni Abáwálé Dìgbò lórí wọn lọ àjọwà náà ni ẹ ṣáà mọ̀ respect.